tọ́pìkì tẹ́ ń sọ yẹn òun ni ok topic yẹn lẹ ní interest inú ẹ̀ bẹ́ẹ̀ ni ẹrú Allah nìyẹn àbí ẹrú àlá bẹ́ẹ̀ mùsùlùmí ni mí ẹrú Allah ń tì yín lójú ni àbí ní o mùsùlùmí ni mí ẹ mú rò pé gbogbo mùsùlùmí ẹrú Allah ni mùsùlùmí ni àbí ṣé nǹkan tí sọ́tún ti yí padà ni. ẹ mọ̀ pé kéèyàn bá ń fọ́lọ̀ nǹkan èyí ó lè wùyàn tó bá padà yá ó lè wùyàn kéèyàn change ẹ̀ mo lè sọ pé kò yé mi o ṣe ok ẹ̀yin lẹ dá yẹn change fúnra yín àbí. ẹrú Ọlọ́run fẹ́ máa jẹ́. no kò sí Allah kò sí Ọlọ́run nínú Quran Allah nìkan ló wà nínú Quran ó nìkan ló wà nínú Islam àbí ṣé ẹ mọ̀ kí ó ju Dr. Sharaf lọ ni. rárá o àwọn afáàgbà nìyẹn. kó má yẹ pé ẹ mọ̀ kí ó ju Dr. Sharaf lọ o àwọn náà sọ pé kọ́ máa pe Allah ní God kọ́ máa pè ní Lord kọ́ máa pè ní Allah. nǹkan tán professor wa bá sọ àyọ àwọn ọmọ ìlú. kí ló dé tẹ wá ń dárúkọ Ọlọ́run wọ́n ní kẹ́ má pa Allah lọ́lọ́run. ó yá ẹrú Allah ni mi jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ẹrú Allah. ó yá ẹ jẹ́ ká sọ̀rọ̀ báyìí so àwa sọ pé mùsùlùmí ni bandit ẹ jọ ṣé ọmọ Yorùbá ni yín àbí ẹ familiar pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá lẹ́nu ọjọ́ mẹ́ta. mo familiar bàjẹ́ tó yẹ náà mo ti wá. ok eré àbò ni ẹ wà ní ilẹ̀ Yorùbá kí n lè mọ nǹkan tí màá fi ṣàpèjúwe fún yín. Èkó lọ́nà Badagry. ok mi mọ̀ bóyá ẹ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ní Kwara State ní Woro ní Kayama local government tí wọ́n ti pa èèyàn over 200 ní ọjọ́ kan. bẹ́ẹ̀ni. Askandari ẹjọba mute ìgbà tí gómìnà jáde wọ́n ní wọ́n lọ introduce extremism sí wọn bíi sharia ṣùgbọ́n àwọn èèyàn yẹn wọ́n gbà wọ́n ti lọ ń wàásù ẹ̀ fún wọn ti pẹ́ wọ́n gbà so wọ́n nítorí ẹ̀ ni wọ́n ṣe lọ pa wọ́n so àwa wá bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí a ṣe ìwádìí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lóòótọ́ a rí pé gbogbo nǹkan tí àwọn ará bẹ̀yẹn àwọn tó lọ pààyàn bẹ̀yẹn lọ ṣe gbogbo ẹ̀ ló wà nínú Quran Islam hadith àti pé bí Islam gan ṣe tàn kálẹ̀ tó fi débi tó délé ní gbogbo ọ̀nà yẹn náà ni wọ́n gbé gbà so o nìkan tí à ń sọ bí lálẹ́ a dẹ̀ rí nínú Quran verse kan o lélẹ̀ Quran 47:4 Surah Muhammad so ẹ bá wa kà ẹ ṣe. fa iza lakitumul ladina kafaru adarba riqabi ata iza ṣẹ́rí kí a má parọ́. ẹ̀ka ẹ máa tú ẹ̀ka. no ọ̀yà yẹn le ẹ má jẹ́ ń tú ẹ dákun. mo fẹ́ sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ ni. no ẹ kọ́kọ́ bá wa kà kí ṣe gbogbo èèyàn ní ọ̀rọ̀ yẹn yé ẹjọ́ gbogbo ilé ẹjọ́ ẹ bá wa power tab kíní ìkéré 580k 1.5 lẹ́ni wá ẹjọ́ ẹ bá wa power tab kẹ join ẹ lo atmi yẹn ẹjọ́ one coin péré ni ẹjọ́ kó lè strong dáadáa so that tún máa enjoy kíní ìfọdà ẹjọ́ ẹ bá wa power tab dáadáa ó yẹ ká ti wọ 1 million látàárọ̀ ẹjọ́ so ẹ má bínú Mr. Yaya Gambari ẹjọ́ ẹ bá wa ka kíní yìí kẹ́ẹ̀dẹ̀ bá wa tú ẹjọ́ whatever tẹ bá rí ń bẹ̀ whatever nǹkan tẹ bá rí ń bẹ̀. فإذا لقيتم الذين كفروا فضرب الرقاب حتى إذا أخذتموهم فشدوا الوثاق فإما من بعد وإما فداء حتى تدع الأرض أوزارها ذلك ولو يشاء الله لا تنصر منهم ولكن ليبلو بعضكم ببعض الذين قتلوا في سبيل الله فلا يضل أعمالهم. ó yá ẹ bá wa tú láì ṣe tẹ̀síìrì kankan ẹjọ́ ẹ kàn bá wa tú straight bẹ́ẹ̀ ṣe ká yẹn ẹjọ́. فإذا لقيتم الذين فضرب الرقاب ìgbà tẹ́ bá ti mú àwọn kèfèrí ìyẹn àwọn káfíìr فضرب الرقاب حتى إذا ìtumọ̀ yẹn ó lágbára. kò sí nǹkan kan náà ẹ sọ náà ṣé bí ìwé lẹ kà á nígbà tí ò ń ṣẹ̀yìn lẹ sọ ẹ sọ náà Allah ló sọ kò ń ṣẹ̀yìn. ó ní tá bá rí àwọn kèfèrí ká fìdá bá wọn ṣeré lọ́rùn. títí. bá fìdá báyọ̀ ṣeré lọ́rùn ni wà á tún gbọ́ tuntun lálẹ́. wọ́n ṣe rí ọwọ́ kan gé orí mọ́lẹ̀. bàbá mi olówó ẹ̀kọ́ ẹ̀ káàbọ̀ ó ní ká fi dàbá àwọn ṣeré lọ́rùn mi ò tún gbọ́ nǹkan tí mo tún gbọ́ lálẹ́ rí ẹ̀yìn èèyàn wa. Yàyà Gàbàrí kí ló dé tẹ̀ ṣe báyìí ẹni kán fi dàbá wọn ṣeré lọ́rùn èmi ò rí bá wọn ṣeré nù nǹkan tẹ̀ ká ọ èmi ò rí bá wọn ṣeré o. Yorùbá yẹn yìí kò ń ṣe nǹkan tó yẹn lè máa sọ ní gbangba.
ṣé ẹ ní moral attitude ju ẹni tó kọ́ lọ ni ṣé ẹ ní moral character ju ẹni tó kọ́ lọ ni kó má yẹ pé tún ti ní moral character jẹ́lẹ́dàá yín Allah lọ. no kò sí nǹkan tó ju nǹkan tí wọ́n bá ti kọ kò sẹ́ni bọ́dì tó lè. no like kó má jẹ́ pé ẹ ní ìjọmọnìyàn ju ẹni tó pàṣẹ nǹkan tó wà ń bẹ̀ yẹn lọ ẹ mọ̀ pé tó bá yẹ pé ẹ ní ìjọmọnìyàn ju ẹni yẹn lọ ó ṣeé ṣe kó jẹ́ pé ọ̀rọ̀ yẹn máa tì yín lójú láti sọ ṣe ó ti yàn understand lójú ó ti yàn lójú. a jẹ́ pé ẹ ní ìjọmọnìyàn ju Allah lọ nìyẹn téèyàn ó bá wá tẹríba fún nǹkan ṣé nǹkan tó kéré síyàn ló yẹ kéèyàn tẹríba fún ni àbí nǹkan tó jù yàn lọ. nǹkan tó jù yàn lọ ni. ṣé ẹ ti rí gbẹ̀yìn ní moral character jà Allah lọ báyìí àbí kí lẹ fi ṣe ṣe ayáyà tẹ̀ka yìí bẹ́ẹ̀ ni sà ayáyà tẹ̀múwá yìí bẹ́ẹ̀ ni níwájú ilẹ̀ àtọ́lọ́hún kò sí bí yàn ṣe fẹ́ tu àbí bí yàn ṣe fẹ́ tì tí ò ní jọmọ́ nǹkan táwọn bandit yẹn ṣe. kí lẹ sọ ẹ repeat nǹkan tẹ́ sọ ẹ̀mí gbọ́ dáadáa. mo ní níwájú ilẹ̀ àtọ́lọ́hún ayá yìí kò sí bí yàn ṣe fẹ́ kà á sà tí ò ní jọmọ́ nǹkan táwọn bandit yẹn ṣe. kò sí béèyàn ṣe fẹ́ kà á tí ò ní jọmọ́ nǹkan tí àwọn bandit yẹn ń ṣe àbí nǹkan tẹ́ sọ kọ́ nìyẹn. bẹ́ẹ̀ ni ó pẹ́ra wọn púpọ̀ ó súnmọ́ra wọn púpọ̀. ẹ ṣe tẹ́ sọ òótọ́ ọ̀rọ̀ ṣé irú àyà yìí ǹjẹ́ wá yẹ ká sọ pé a gbà pé ọwọ́ ẹni tó dá yàtọ̀ ọ̀run ni ó lè sọ̀rọ̀ àwọn nǹkan báyìí. ẹni tó dá yàtọ̀ ọ̀run náà ló sọ. ẹ rò pé ẹni tó dá yàtọ̀ ọ̀run ló sọ àbí ó lè sọ. ẹni tó dá yàtọ̀ ọ̀run náà ló sọ Allah ló sọ ọlọ́run bá lẹ́yìn ọlá ló sọ. Allah ni kì í sọ ọlọ́run sẹ́ Allah ni. bẹ́ẹ̀ni Allah àlékèọlá. àlékèọlá wọn kọ àlékèọlá síbi kankan ní Quran. Askandari ẹjọ ẹ mute ẹjọ ẹ kò ṣé irú ẹni tó sọ ọ̀rọ̀ yìí ǹjẹ́ ẹni tó yẹ kéèyàn wá gbà pé òun ló dá yàtọ̀ ọ̀run kéèyàn gbà pé òun ló dá yàtọ̀ ọ̀run ní ẹni tó sọ ọ̀rọ̀ nǹkan báyìí. ṣé mọ̀ pé oríṣiríṣi ni nǹkan oríṣiríṣi lọ́nà nǹkan tí ẹni tó dá yàtọ̀ ọ̀run sọ bí báyìí ṣé mọ̀ pé kò tiẹ̀ sọ pé kẹ́ ẹ bá wọn jà lásán ó júwe ibi tí wọ́n á ti máa bẹ́ wọn ẹ mọ̀ ẹni tó dá nǹkan ó wá wò pé ibo ni ẹ ti lè máa parí nǹkan yìí ó wá júwe ibi tí wọ́n á ti máa bẹ́ wọn gangan pé ẹ kàn lọ́ mọ́ fá wọn lórí lọ ṣé ẹni tó dá nǹkan ǹjọ́ lè máa pàṣẹ ìbàjẹ́ tó le tó báyìí fún nǹkan tó dá yẹn ẹ má ṣàbòsí Mr. Yahya Gambari torí gbogbo ẹ̀ ó ti aṣọ ti ṣí lójú eégún kí lẹ rò pẹ̀lú nǹkan tó wà níbí báyìí. ṣe nọ́mà gẹ́gẹ́ bí Allah tó jẹ́ gbogbo wa tó dẹ̀ jẹ́ aláàánú kò yẹ kí irú kan báyìí jáde láti bẹ̀. kò yẹ kó jáde. àmọ́ ìdí tọ́lọ́run bá fi àmọ́ ìdí tọ́lọ́run fi tí Allah fi sọ bẹ́ẹ̀. Yahya Gambari ẹ jẹ́ kí n tún bi nílé ìbéèrè kan bí mo ṣe wà yìí tí n bá ní kọ̀ǹpútà mo wá lọ install software tí ò dá sí orí ẹ̀ kọ̀ǹpútà yẹn wá máa function ó ń ṣe yamayama kò fún mi ní the right result ṣé èmi ni mi ò dá ní àbí kọ̀ǹpútà tí mo ṣe tí mo install corrupt software sórí ẹ̀ ṣó ń lówó at fault ni. ṣé wọ́n lè sọ̀rọ̀ ẹ̀jọ̀. àbélò ẹ̀jọ̀ èmi mọ̀ pé nǹkan tí mo fẹ́ fi sínú kinní yìí ò dá ṣé ẹ understand ó wá fi sí ó wá fún mi ní bad response kò fún mi ní nǹkan gidi ṣé èmi tí mo install ẹ̀ lèèyàn burúkú ni àbí kinní tó ń fún mi ní bad response yẹn ni nǹkan tí ò dá. ẹ̀yin tẹ́ mọ̀ install ẹ̀ lèèyàn burúkú. èmi tí mo mọ̀ install ẹ̀ lèèyàn burúkú gẹ́lẹ́ bó ṣe rí lẹ́sẹ̀ sọ yẹn ms bàbá ẹgbẹ́ bá mi gbé Quran 6:125 jáde ẹjọ́. ẹjọ́ sí mo lè sọ̀rọ̀. no ẹ ní sùúrù Mr. Ebelo ẹjọ́ ẹ ní sùúrù. Of course I'm popular, but I will not allow things to go like this. Doesn't matter how you feel about it, so far it is the fact. Mo lè dárí sọ kí ní ìgbà tó máa continue. No, ẹjọ́ kan ṣe tán.
Um, Yàyà Gàmbàrí, ṣé wà ń Naam. bẹ̀? Ẹ bá wa Bẹ́ẹ̀ni. ka Quran verse yìí ẹjọ́. Ẹ̀jẹ̀ má bínú. Áyà wo ni ná? Suratul An'am. Al-An'am, ẹ a Quran lè 6:125. mo lè kọ́kọ́ clarify aya ilé ìtẹ́ ọkọ̀ gbé kọjá yẹn. Tó bá ti ẹ má wọrí tó bá ti dé ọ̀dọ̀ yín ẹ máa clarify wọ́n máa bá yín gbé padà ẹ má wọrí. There is enough space for you to fly. So ó yá ẹ bá wa kà á ẹjọ́. Má bínú mo ń bọ̀. Ó sáré wá ń bí báyìí náà. Faman yuridillahu an yahdiyahu yashrah sadrahu lil Islam. Waman yurid an yudillahu yaj'al sadrahu ضيقا حرجا كأنما يصعد في السماء كذلك يجعل الله الرجس على الذين لا يؤمنون. Ẹ bá wa tú Mr. Yàyà Gàmbàrí. Ṣé gbọ́ ẹ bá wa tú? Ṣé mo pé nísìnyí ẹ mọ̀ pé àwọn àyà yìí tẹ̀sí Tẹ́ bá yẹn ti tú tán ẹ má wọrí, tẹ́ bá ti tú tán ẹ má wọrí. Ẹ máa sọ nǹkan tẹ́ fẹ́ sọ tẹ́ bá ti tú tán. kí n tú pẹ̀lú èdè Yorùbá. Ẹ bẹ́ẹ̀ tú sí Yorùbá. pẹ̀lú èdè tó lọ́lá jù lágbàáyé. Alright. Àti tú kọ́ ló lè but ẹ̀rù ń bà mí àti tú yẹ kí jẹ́ kí àwọn afá tó wà mí báyìí tú tó yọ Ọlọ́run ẹjọ́. má Ok, bẹ̀rù ẹ̀yin lẹ́ka ẹ̀yin náà ní tẹ́ bá wa tù ẹ má bẹ̀rù ẹ má fòyà. Allahu Akbar kabira. Allahu Akbar kabira. Àpá yìí ó lágbára pọ̀. kò ẹjọ lágbára Yàyà Gàmbàrí. Àkùráyè ẹ fi ọ̀rọ̀ Bàbá ètò láyé gbóǹsókè gbóǹsókè. tí mi fún yáyá náà kẹ bá fa ẹ sọ. MS àbẹ́ bá wa gbé Quran 47:4 yẹn síbẹ̀ jù. akọ̀rọ̀ ayé ẹ jẹ́ kó tún nǹkan tó kà ẹ lè gbé lọ bẹ́ẹ̀ náà àwọn tó gbọ́ gbà tó kà wọ́n gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ṣe máa tù ẹjọ́. Ok, Yàyà Hmm? ẹ bá wa tú sẹ́ẹ̀ ẹjọ́ sáà ẹ bá wa tú. Ẹ kàn tú ẹ má wọrí kò sí nǹkan kan tó lé ń bẹ̀ ẹ bá wa tú kò sí nǹkan kan bẹ́ẹ̀. Ẹwẹ́ àká tafsir. Ẹ kò sí nǹkan tẹ́ bá fẹ́ ka tẹ̀síìrì tẹ́ bá tú tán máa bá yín pé tẹ̀síìrì rẹ̀ jáde kò ń ṣe nǹkan kan tó tẹ̀síìrì ń bíbà yìí kò ní ìtumọ̀. Ok, ṣé kí n sọ pé mi ò mọ̀? Àtẹ bá mọ̀ tẹ́ bá sọ pé ìwọ̀n ẹ ṣàbòsí nìyẹn. Ok, ẹ sọ pé mi ò mọ̀ ẹ jọ̀ọ́. Ok, kò sí wàhálà kò sí wàhálà. MS àbẹ́ bá wa gbé Quran 47:4 kí ebè ló bá wa sọ nǹkan tí wọ́n fẹ́ bá wa sọ. Ó yá ebè lò ẹjọ́ ẹ̀ ọ̀mú ìṣùmáìkì yín Yàyà imút bẹ́ẹ̀ yẹn ká fi ṣetán pẹ̀lú wọn. All right now, thank you very much, everyone. ẹ fún ebè lò ní protocol. Ẹ jọ̀ọ́ Ebè lò to begin Allah ní with, kẹ́ bá wa lò nínú tẹ́ bá fẹ́ bá wa ka Quran verse yẹn ọ̀rọ̀ okay, Islam Allah là ń sọ bíbá yìí so Allah ní kẹ́ bá wa lò. of course, Eru Allah lawa. And then to begin with, I'm very proud. Eru Allah ni mi. It's not a matter of pé wọ́n argue kí wọ́n sọ pé ẹsẹ̀rọ Ọlọ́run lẹ́nìkan àbí kíní. Àwa Mùsùlùmí, Eru Allah la wa. Okay. Oh, We are very happy to have you yes. as a slave So of Allah it's not tonight. So kò ó sí yá gbà ẹ bá wa ka kíní ìtẹ́ bá wa tún. Àwọn ẹrú Allah náà la fẹ́ ń bíbá yìí. So inú wa máa ń dùn tá a bá ti rí àwọn ẹrú Allah. Àwọn ọmọ aládé àwọn ẹrú Allah wa bá àwa ọmọ aládé ni. So I understand. So So ẹ bá aya wa náà sọ pé فإذا لقيتم الذين كفروا فضرب الرقاب حتى إذا أسخنتموهم فسدوا الوثاق فإما منا بعد وإما فداء حتى تضع الحرب أو سار هذا ذلك ولو يساه الله لن تصر منهم
ولكن ليبلو بعضكم ببعض والذين قتلوا في سبيل الله فلن يضلوا أعمالهم. So nǹkan tí àyà náà sọ is pretty straightforward. ẹ bá wa kà straightforward yẹn náà ẹ bá wa kà. Gbogbo ogun t'Ànábì jà pátá. No mi kò sí yẹn ńbẹ̀, kò sí gbogbo ogun t'Ànábì jà pátá ńbẹ̀. Okay, kí n sọ mí ní rẹ̀ fún yín. Ẹ tú bẹ́ẹ̀ ṣe kà ẹ̀. So when you meet the disbeliever in the battle, strike their neck until you have thoroughly subdued them. Ẹ sọ ní Yorùbá. Ẹ sọ ní Yorùbá yìí. Tó o bá pàdé àwọn kèfèrí lójú ogun, fi ìdààmú Ọlọ́run títí tó fi tọ́rùn wọn fi jábọ́. Then later free them either as an act of grace or by ransom until the war comes to an end. Àwọn tẹ́ bá mú nínú wọn tí wọn ò kú tógun fi parí, ẹ lè fi wọ́n lẹ̀ tó bá wù yín, ẹ sì lè gba nǹkan lórí wọn kó tó di pé fi wọ́n lẹ̀. Nǹkan tí ẹbí Yahya Gambari tó sọ wípé kì í ṣe. Mi sọ pé kẹ́ tí sọ nǹkan lórí nǹkan tí mo bi Yahya Gambari. Okay. So nǹkan tí ó wà bí ni pé kẹ́ tú. Ìgbà tẹ́ bá dẹ̀ ti tú tán then a máa continue. So will it be? Allah will bọ́lọ̀ ń ṣe fẹ́ náà ni ó ṣe rí. He himself. Bí Allah ṣe fẹ́. Bala ṣe fẹ́ bẹ́ẹ̀ náà ni ó ṣe rí. He himself could have inflicted punishment on them. Òun gbọ́n bá dẹ̀ ti fìyà jẹ wọ́n fúnra wọn. But he does this only to test some of you by means of others, so that Ọlọ́run Allah fẹ́ kẹ́ mọ̀ wípé òun lè fi ìyà jẹ àwọn kan through àwọn kan. And those who are martyred, àwọn tó dẹ̀ kú sójú ogun, Ọlọ́run bá lè kí ọlá. Allah yóò fi oríjì wọn. Kí lèmi lè sọ lórí àyà yìí ni pé gbogbo ogun t'Ànábì jà pátá Madina l'Ànábì ti jagun. Gbogbo ìmọ̀ tán han Ànábì Rasulullah sallallahu alaihi wasallam ní Mákà àsìkò ogun ò tí ì tó, Ọlọ́run ò sì kọ̀mándì ẹ̀ kó jagun. Allah ò kọ̀mándì Ànábì kó jagun. Nígbà tí Ànábì dé Madina, t'Ànábì ja ogun Badr, ogun àkọ́kọ́ t'Ànábì jà nìyẹn. Tán bá já ẹ lógun, jà wọ́n lógun. Nǹkan tí wọ́n ń sọ bí báyìí wọ́n ní tó bá. Ogun wo ni wọ́n jà ń bí? Ẹni sùúrù, ogun wo ni wọ́n jà ń bí sà? This is a straightforward information. Now when you meet the disbeliever in the battle, tó bá pàdé wọn lójú. Nínú Arabic yẹn, ṣé ẹ rí battle yẹn, ẹ rí pé inú bracket ló wà. So it's non-inclusive word in this verse. What do you mean non-inclusive? How is it non-inclusive? Ṣé ó wà nínú Arabic tẹ̀ka? Ṣé battle wà ńbẹ̀? Ṣé wọ́n ní ká lọ máa bá yẹn nulẹ̀ ká máa pa yẹn? Ṣé battle wà nínú Arabic tẹ̀ka? Yes or no? Ni kò ní ti kìíní tó bá wà ńbẹ̀ jẹ́ kí n mọ̀. No, that's not the question. That's not the context of this conversation. One need hang on. It's a very simple. It's a very simple thing. Okay. Sir, it's a very simple thing. Ṣé battle wà nínú Arabic tẹ̀ka? Mo ní non-inclusive word ni anything in the bracket. You can confirm that yourself, sir. So ṣó wà nínú Arabic tẹ̀ka, sir? Ẹ má bínú. Ṣó wà ńbẹ̀? Ṣé battle wà ńbẹ̀, sir? Don't bother yourself to take me there. Emma mú mi lọ bẹ̀ yẹn. But nǹkan tí wọ́n ń sọ nínú àyà yìí ni pé tẹ́ ẹ bá pàdé wọn lójú ogun. Ṣé tí wọ́n bá pàdé yẹn lójú ogun, ṣé o fẹ́ lọ ṣeré ńbẹ̀ ni? Do you want to go and play there? Nǹkan tí mo bí yín kọ́ lẹ̀ ń sọ. Nǹkan tí mo bí yín kọ́ lẹ̀ ń sọ. Tó bá yọ̀dà sí ẹ kó yọ̀dà sí náà. Tó bá pàdé mi lójú ogun, tó bá yọ̀dà sí mi, máa yọ̀dà sí ẹ. Nǹkan tí mo bí yín kọ́ lẹ̀ ń sọ. Kó tó gé mi, máa gé ẹ. Bẹ́ẹ̀ ni Ọlọ́run bá lè Allah ni tẹ́ bá pàdé wọn lójú ogun, ẹ fi dà fọ́ wọn lọ́rùn. MS baba, ẹ jọ̀ọ́ ẹ bá mi gbé once the sacred months have passed. Ẹ bá mi gbé jáde. Unalive the disbelievers wherever you come upon them. What are you talking about? Are we playing here? Sọ ogun tí wọ́n ń jà ń bẹ̀rẹ̀ fún mi o. Sọ ogun tí wọ́n ń jà ń bẹ̀rẹ̀ fún mi. Ẹ̀yin lẹ́kan project ẹ̀ lọ́kàn yín pé. We are talking about battle. Nǹkan tó ṣẹlẹ̀ níbi tẹ́ ẹ wí yẹn, ogun kọ́ náà jà ń bẹ̀. Àwọn tí wọ́n lọ ń pa àwọn èèyàn nulẹ̀, tán lọ ń pa àwọn èèyàn ò mọ tán ṣe, that's not Islam. Islam ò kọ́ wa ká máa ṣe bandit. Islam ò kọ́ wa ká máa lọ já àwọn èèyàn lógun, ká máa pa àwọn èèyàn káàkiri àdúgbò. So nǹkan tí Yahya Gambari ń sọ tó sọ pé òun ò lè sọ nǹkan kan bẹ̀ yẹn. Ẹ ní sùúrù sà, ẹ má throw shade sí. Nǹkan tó ṣẹlẹ̀ Sorry, ẹ má throw shade. You are not meant to judge him, please. I'm meant to judge him. You cannot come here and say you don't know what you do. You are not because you are not done yet. You are not meant to do that. Ẹ jẹ́ ká tẹ̀ wọ́n nǹkan tẹ́yìn náà lè ṣe. You are not meant to judge him. You are here for us, not him. Ẹ jọ wá síbí by separately ni. So ẹ bá wa ka Quran yìí, ẹ bá wa ka, ẹ bá wa tú. Ẹ bá wa ka Quran 9:5. This is Odua TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.